ẹ dúró ná kí ni orúkọ àwọn ọba tí wọ́n rọ̀ lóyè nílẹ̀ Yorùbá? Àwọn ìlú wo ni ìrọ̀nilóyè yìí ló ti wáyé? Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi rọ àwọn ọba yìí lóyè? Kí ló padà ṣẹlẹ̀? Kí ni ìgbẹ̀yìn ìrọ̀nilóyè àwọn ọba aládé yìí láwọn ìlú kọ̀ọ̀kan tá a fẹ́ dárúkọ nínú fídíò yìí? Ẹ farabalẹ̀ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé òpin nínú fídíò yìí, gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ó yá o, ẹ jẹ́ á lọ nú ìtàn. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ sì ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì Otasansan rédíò and TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, ojú tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ sì ń gbọ́ wa lóòrèkóòrè. Tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí, a dúpẹ́ àmọ́ pàtàkì yín o. Eléyìí tí a tún mú wá ní ìtàn ráńpẹ́ nípa àwọn ọba, ìyẹn àwọn ọba ìlú kọ̀ọ̀kan tí wọ́n rọ̀ lóyè lórí ìtẹ́ nílẹ̀ Yorùbá. Àwọn ìlú wo ni ìrọ̀nilóyè yìí ló ti wáyé? Kí ni orúkọ àwọn ọba tí wọ́n rọ̀ lóyè náà? Ọdún wo ni wọ́n bọ́ sórí ìtẹ́, ìyẹn sórí àpèrè gẹ́gẹ́ bí ọba? Ọdún wo ni wọ́n rọ̀ wọ́n lóyè kúrò nípò ọba nílùú kọ̀ọ̀kan? Àti wípé kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ ìrọ̀nilóyè wọn? Àwọn nǹkan wọ̀nyí òun náà nìkan tí a fẹ́ yẹ̀wò nínú fídíò yìí, gẹ́gẹ́ bí àwọn kan nínú àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wo ìkànnì yìí dáadáa tí wọ́n sì ń tẹ̀lé àwọn fídíò tí a mú wá lóríṣiríṣi, pàápàá jùlọ nípa àṣà, ìṣe, ìtàn ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀ ni wọ́n ń pè wá, àwọn mìíràn ń text sí wa, bẹ́ẹ̀ làwọn kan ń fi kọ́mẹ̀ǹtì ránṣẹ́ wípé ká jọ̀wọ́ ká ṣe àkójọ àwọn ìtàn, ìyẹn àwọn ìtàn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n rọ̀ lóyè lásìkò tí wọ́n wà lórí ìtẹ́ láwọn ìlú kọ̀ọ̀kan. Ìdí rèé tí a fẹ́ fi mú eléyìí wá nínú fídíò yìí. Mo sì fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ dé ìparí, bá a sì máa dárúkọ àwọn ọba náà àti àsìkò tí wọ́n lò lórí ìtẹ́ àti ìlú tí wọ́n ti rọ̀ wọ́n lóyè láwọn ìlú nílẹ̀ Yorùbá. Ìtàn ò ní tán o, torí pé ìtàn là ń kọ ní gbogbo ìgbà, ojoojúmọ́ òun náà nìtàn ń wáyé. Èyí tá à ń ṣe lónìí tó bá ti dọ̀la yóò ti dìtàn, torí pé ó ti dàná. Gbogbo tá a bá sì ṣe lánàá òun náà ni a ròyìn lónìí, ní tá a bá ṣe lónìí òun náà ni a ròyìn lọ́la. La fi sọ wípé ká gbáyé ká ṣe rere o, torí òní kọ́ torí ọ̀la ni, torí pé ìtàn là ń kọ o. Nínú àkójọpọ̀ tí a ṣe lẹ́yìn àwọn ìwádìí tí a ṣe tí àbọ̀ ìwádìí sì fi yé wa, ẹni àkọ́kọ́ tó wà nínú àwọn ìwádìí tá a ṣe òun náà ni Ọba Adediran Adeyemi, ìyẹn Alaafin Oyo. Ọba kejì òun náà ni Ọba Habib Lagunju, ìyẹn Tìmì ti ìlú Ẹdẹ. Ọba Adenuga Fọlágbadé, ìyẹn Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde, ó wà lára àwọn ọba tí wọ́n rọ̀, títàn sọ wípé wọ́n rọ̀ lóyè lásìkò tí wọ́n wà lórí ìtẹ́. Ẹni kẹrin nínú àwọn ìwádìí, inú àbọ̀wádìí wa, ó ní Ọba Oyèbájò, ìyẹn Àkárìgbò ti ìlú Rẹ́mọ. Ẹni karùn-ún nínú àkójọpọ̀ àbọ̀wádìí wa, ó ní Ọba Adékọ́lé Jímósù kejì, ìyẹn Òtútùbíòsùn, tó jẹ́ Ọ̀sàmàwé of Ondo, ìyẹn Ọ̀sàmàwé tìlú Ondo. Àwọn ni wọ́n lo ìgbà, wọ́n wà lórí ìtẹ́ láti ọdún 1918 sí ọdún 1925. Ọdún 1918 ó ní Ọba Adékọ́lé Jímósù Òtútùbíòsùn Ọ̀sàmàwé ti ìlú Ondo ni wọ́n jẹ ní ọdún 1918, wọ́n sì rọ̀ wọ́n lóyè lọ́dún 1925. Ẹni kẹfà nínú àbọ̀wádìí wa ó ní Ọba Adénúgà Fìdípọ̀tẹ̀ kejì Òṣùmàwé, òun náà ní náà Ọba Òṣùmàwé náà ni Ọba Òṣùmàwé ti ìlú Ondo. Àwọn náà lo ọdún 7 lórí ìtẹ́ kó tó di pé wọ́n rọ̀ wọ́n lóyè ní ọdún 1942.
nínú àbọ̀wádìí wa bákan náà láti rí ọba ìbíkúnlé akíntóyè ọba tìlú èkó, ọba of Lagos, ọba ìlú èkó. Ó jẹ ní ọdún 1841 wọ́n sì rọ̀ lóyè ní ọdún 1845. nínú àbọ̀wádìí wa ẹnìkẹjọ ọba kẹjọ tí àbọ̀wádìí fi hàn wá lára àwọn ọba tí wọ́n rọ̀ lóyè lórí ìtẹ́ nílẹ̀ Yorùbá òun náà ni ọba Kòsọ́kọ́ ni orúkọ rẹ̀ tí ó jẹ́ ọba of Lagos náà bákan náà. Wọ́n sì rọ̀ òun náà lóyè ni wọ́n rọ̀ lóyè ni òun ni ọba Kòsọ́kọ́ yìí òun ló jẹ lẹ́yìn tí wọ́n rọ̀ ọba ìbíkúnlé akíntóyè gbàlú èkó lóyè ní ọdún 1945. so ohun tó túmọ̀ sí ni pé wọ́n padà rọ̀ ọba Kòsọ́kọ́ náà lóyè lórí ìtẹ́ni. ó lágbára o. ìtàn ní tán. ẹnì kẹsàn-án nínú àbọ̀wádìí wa ló fi yé wa yí pé ọba Wúràọlá Ìsíoyè ìyẹn ọba ọlọ́fà ìlú Ọ̀fà wọ́n rọ̀ àwọn náà lóyè ní ọdún 1957 ọjọ́ karùn-ún oṣù kínní ọdún 1957 òní wọ́n rọ̀ ọba Jímọ̀ Ìsíoyè lóyè ìyẹn ọlọ́fà ti ìlú Ọ̀fà. nínú ìtẹ̀síwájú ìwádìí wa àbọ̀wádìí fi yé wa yí pé ọba Ọlátẹ́rù Ọlágbẹ́gikejì Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ wọ́n rọ̀ àwọn náà lóyè lórí ìtẹ́ni. ní ọdún 1951 òní ọba Ọlátẹ́rù Ọlágbẹ́gikejì Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀. ọdún 1941 òní wọ́n bọ́ sórí ìtẹ́ tí wọ́n sì rọ̀ wọ́n lóyè ní ọdún 1966. ọba Olúwadámiláre Adésínà Òṣùpá kẹta ìyẹn Déjì ti ìlú Àkúrẹ́. ọba yìí ó ní wọ́n rọ̀ lóyè ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2010 ìyẹn ọ̀kan tí ẹ̀ tí ì pẹ́ rárá ọdún 2010 ni wọ́n rọ̀ ọba yìí lóyè ìyẹn ọba Olúwadámiláre Adésínà Òṣùpá kẹta Déjì ti ìlú Àkúrẹ́. bá a ṣe ń dárúkọ yìí àwọn kan máa fẹ́ máa bí wáyé pé ṣé àní sọ àwọn ìtàn tó rọ̀ mọ́ bí wọ́n ṣe rọ̀ wọ́n lóyè ni. nígbà tí a bá dárúkọ àwọn ọba yìí tán àti àwọn ìlú wọn láwa padà lọ sí àwọn ìtàn láwa padà sọ àwọn ìtàn tó ṣẹlẹ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi rọ̀ wọ́n lóyè. ṣùgbọ́n nínú àbọ̀wádìí wa bákan náà ẹnì kejìlá tó wà nínú àbọ̀wádìí wa ó ní ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Òde tí wọ́n rọ̀ àwọn náà lóyè kúrò lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Òde ní ọdún 1981 ó ní wọ́n rọ̀ ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú Òde kúrò lóyè tó sì jẹ́ tí wọ́n sì padà tí wọ́n jẹ ọba padà nílùú yẹn náà. kí ló ṣẹlẹ̀ nígbà náà a mú wá fún yín èyàn sáà farabalẹ̀. ẹnì kẹtàlá nínú ọba kẹtàlá nínú ìwádìí wa lábọ̀wádìí wa ó ní ọba Ọládélé Ayẹni Ọládélé Ayẹni tó jẹ́ ọba Olúpòtì of Ìpòtì Èkìtì. ọba yìí jẹ ní ọdún 1987 wọ́n sì rọ̀ wọ́n lóyè ní ọdún 2012 òun náà tí ì pẹ́ rárá. ọba Samuel Adédayọ̀ Adégbọlá Elérúwà ti ìlú Èrúwà ó ní ilé ẹjọ́ wípé kí ó kúrò lórí ìtẹ́ ìdájọ́ ilé ẹjọ́ ìyẹn ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù wípé kí wọ́n kúrò lórí ìtẹ́ ní ọdún 2011. bákan náà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tí ó wà nínú àbọ̀wádìí tí a ṣe òun náà ni ọba Ògbórú Ọọ̀ni tilẹ̀fẹ̀ tí wọ́n padà rọ̀ ọba yìí náà lóyè lẹ́yìn tí ọba yìí tí ó ti lò 70 ọdún ìyẹn 70 years lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba Ọọ̀ni tilẹ̀fẹ̀ nígbà náà. bọ́kàn tiẹ̀ jẹ́ pé ẹ̀tàn òun náà ni wọ́n fi rọ̀ ọba yìí ni wọ́n fi rọ̀ lóyè nígbà náà nígbà tí tàn sọ yìí pé àsìkò tí ó fi wà lórí ìtẹ́
pé ni ó ti sú àwọn olóyè rẹ̀ tí wọ́n sì wá pète èrò láti yọ ọba yìí lóyè, ìyẹn ọba Ògbórú Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ẹ wo ibi náà ni a ti máa dánu dúró, a máa tẹ̀síwájú nínú fídíò míì. Mo kàn ní kí n yára kí n mú eléyìí wá fún yín ni, torí pé kò fẹ́ẹ̀ sí ààyè púpọ̀ lónìí látàrí àwọn iṣẹ́ ìwádìí kan tí à ń ṣe lọ́wọ́ lórí apá kejì àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Láti nǹkan bí ọ̀sẹ̀ kan sí méjì tá a ti mú apá kìíní wá fún yín lórí ìkànnì yìí, láti wà lórí iṣẹ́ ìwádìí nípa apá kejì, ìyẹn lórí àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n a gbọ́dọ̀ gbígbá amú kankan wá fún yín, a sì gbọ́dọ̀ dá yín lágara gẹ́gẹ́ bí àdéhùn wa, wípé lóòrèkóòrè la máa mú àwọn àbọ̀ṣẹ́ ìwádìí wa fún yín lórí ìkànnì yìí. Ìdí rèé tá a fi ní ká mú eléyìí wá fún yín. Lọ́gán tí a bá ti ìlú tí a ti lọ ṣe ìwádìí, tá a bá ti dé, lọ́gán náà ni a mú àbọ̀ ìwádìí wa láàmú wá fún yín lórí ìtàn àwọn ọba yìí tí a ti dárúkọ yìí àti apá keje ìtàn àṣà ìlà kíkọ nílẹ̀ Yorùbá. Gbogbo náà ni a gbìyànjú láti mú àbọ̀ ìwádìí wa láti mú wá fún yín. Tá bá ti délé, tá bá ti ṣe àkójọpọ̀ wa dáadáa tí a sì ti púpọ̀ tó ti dọ̀bẹ̀ dáadáa, a mú wá fún yín. Tá bá ti ìlú tá a lọ, tá bá ti dé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá lórí ìkànnì yìí.